tójú rẹ̀ rí lọ́gbà ẹ̀wọ̀n. Ó dójú ẹ̀ báyìí o, àwọn agbébọn béèrè fún 250 million naira àti ọ̀kadà alùpùpù 20 gẹ́gẹ́ bí owó àti nǹkan ìtanràn fún ìtúsílẹ̀ àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé ní Kaduna. Ẹ gbọ́, kí ló ń dá ìkéde ìjọba àpapọ̀ dúró lórí ọ̀rọ̀ yíyọ orúkọ Sunday Igboho kúrò lára àwọn tí wọ́n ń wá? Èèyàn Àṣàkẹ́ ni wọ́n ti gé wọn létí lọ o. Ó nira láti bá ìjọba tó wà lóde báyìí ní Nàìjíríà sọ òtítọ́ ọ̀rọ̀. Mákindé ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ọpẹ́ o, àwọn 11 tí wọ́n jí gbé ní Kwara mórí bọ́ kúrò nígbèkùn àwọn ajínigbé, àmọ́ tí ọmọ ọdún 2 sì wà lákàtà wọn. Ayédèrú ni káàdì ọmọ ẹgbẹ́ tó ní àwòrán adarí agbébọn Bello Turji o. Ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Zamfara ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Èyí lohun tuntun tí iléeṣẹ́ ológun sọ nípa àwọn ọmọ ogun tó gbìyànjú gbígba ìjọba lọ́wọ́ Tinubu àti ohun tójú wọn yóò rí. Wọ́n tún sọ sẹ́ẹ̀ láàbí wọn o. Àwọn agbésùnmọ̀mí ṣèkọlù sílùú Zamfara láago 12 òru, jí èèyàn 26 gbé sá lọ. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Igboho bú sẹ́kún sọ ohun tójú rẹ̀ rí lọ́gbà ẹ̀wọ̀n. Gbajúmọ̀ ajìjàgbara òmìnira ilẹ̀ Yorùbá ni Olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Ìgbòho Òòṣà lọ́jọ́ Ajé Monday ṣe bẹ́ẹ̀ bú sẹ́kún nígbà tó ń sọ àwọn ohun tójú rẹ̀ rí lọ́gbà ẹ̀wọ̀n Kútọ̀nù lórílẹ̀‐èdè Benin Republic. Ìgbòho lásìkò àbẹ̀wò ìdúpẹ́ rẹ̀ sí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà nílégbé rẹ̀ ní Bódìjà sọ wípé bí ọ̀daràn paraku ni wọ́n ṣe ń ṣe òun ṣáájú ìdásí Ọba Ládọjà àti àwọn lóòkọ̀ lókì adarí ilẹ̀ Yorùbá nílé àti lókè òkun. Ìgbòho ní inú yàrá kan náà pẹ̀lú àwọn ọ̀daràn paraku lọ́gbà ẹ̀wọ̀n Kútọ̀nù ni wọ́n ju òun sí, ṣùgbọ́n Ọba Ládọjà fún òun ní ìrètí. Ìdásí bàbá ló gba òun kalẹ̀ nínú ipò náà tí wọ́n sì gbé òun kúrò lọ́gbà ẹ̀wọ̀n burúkú náà tí wọ́n sì ju òun sí ibi tó sanmọ́nà tí kò sí wàhálà. Olóyè Sunday ní ìbápàdé òun pẹ̀lú Ọba Ládọjà ti yí èròǹgbà padà nípa ayé. Ó ní òun ò bá ti rí òmìnira òun gbà padà tí kì í bá ṣe ti ìdásí Olúbàdàn. Ìgbòho sọ wípé Ọba Ládọjà pé òun lọ́jọ́ Ẹtì Friday pé òun ti pàdé pọ̀ pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ òun. Ó sì ní ọ̀rọ̀ náà ti yanjú pé òun ti ní òmìnira láti padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ó dúpẹ́ mọrírì Ààrẹ Bọ́lá Tinubu fún òmìnira tí wọ́n fún un bíi bàbá òun Ọba Ládọjà àti àwọn adarí Yorùbá lóòkọ̀ lókì rere míì tí wọ́n pòǹgbẹ béèrè fún òmìnira rẹ̀. Ó ní òun ti wà nílùú òdìkejì láì nídìí kan, òun kò ṣekú pààyàn tàbí ṣe ohunkóhun tó lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, Ààrẹ Tinubu nínú ọgbọ́n rẹ̀ pinnu láti fún òun lómìnira. Ó dúpẹ́ mọrírì rẹ̀. Bákan náà ló ní kí àwọn Yorùbá nílé lóko ran òun lọ́wọ́ láti dúpẹ́ lọ́wọ́ ààrẹ fún ọkàn ìfẹ́ àti ìwà pẹ̀lẹ́. Olóyè Sunday ní báyìí òun ti lè wà pẹ̀lú ìdílé òun lẹ́yìn ọjọ́ pípẹ́ àìsí nílé òun. Ó fi àsìkò náà tẹnumọ́ ìṣe pàtàkì fún ìṣọ̀kan láàrin àwọn Yorùbá nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ. Ẹni tó ń gba Ìgbòho àti àwọn ẹmẹ̀wà rẹ̀ olólùfẹ́ rẹ̀ káàbọ̀ Ọba Ládọjà gbàdúrà fún tó sì mú dá lójú pé ẹ̀gàn rẹ̀ yóò di ògo. Èyí lohun tuntun tí iléeṣẹ́ ológun sọ nípa àwọn ọmọ ogun tó gbìyànjú gbígba ìjọba lọ́wọ́ Tinubu àti ohun tójú wọn yóò rí. Iléeṣẹ́ ológun Nàìjíríà ti sọ pé àwọn ọmọ ogun kan yóò fojú ba ilé-ẹjọ́ iléeṣẹ́ ológun lẹ́yìn tí ìwádìí parí lórí ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba tí wọ́n fi kàn wọ́n lọ́dún tó kọjá. Èyí wà nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ológun Nàìjíríà fi sójú òpó ayélujára rẹ̀ pé ọmọ ogun 16 ní ọwọ́ tẹ̀ nínú oṣù kẹwàá ọdún 2025 tí wọ́n sì ti fi ẹ̀sùn ìwà ìbàjẹ́ àti títàpá sófin kàn wọ́n. Lọ́dún 2025 ní iléeṣẹ́ ológun kọ́kọ́ wọ́gi lé ìròyìn nípa ìdìtẹ̀gbàjọba, ṣùgbọ́n ọ̀pọ̀ ìwádìí àwọn aláṣẹ fìdí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé ọmọ ológun 16 yóò farahàn ní ilé ẹjọ́. Orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀pọ̀ ìtàn tó dá lórí ìjọba ológun àti ìjọba àwarawa tí ọ̀pọ̀ ìdìtẹ̀gbàjọba sì wáyé láàrin ọdún 1966 sí 1993. Èyí ló fà á tí ìbẹ̀rùbojo fi wọ́pọ̀ lọ́dún tó kọjá. Kò fi bẹ́ẹ̀ hàn tàbí dájú iye àwọn ológun tí yóò fojú ba ilé ẹjọ́, ṣùgbọ́n àwọn aláṣẹ iléeṣẹ́ ní ìgbésẹ̀ náà yóò wáyé ní ìlànà tí òfin là kalẹ̀. Àtẹ̀jáde náà fi kún pé gbígbèrò láti gba ìjọba lọ́wọ́ ààrẹ tí ìlú dìbò yàn
tako òfin àti ìlànà iléeṣẹ́ ológun Nàìjíríà. Lọ́wọ́ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà ìṣòro ètò ààbò àti ìbínú aráàlú wọ́pọ̀ tó sì jẹ́ pé ohun tó ń fà á tí ọ̀pọ̀ ìròyìn òfégè fi ń lọ kiri pé àwọn ọmọ ológun kan gbèrò láti gba ìjọba lọ́wọ́ ààrẹ tó wà lóde lásìkò yìí. Ọdún 1999 ni ó jẹ́ òpin ìjọba ológun lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì jẹ́ pé látìgbà náà ni àwọn ológun ti ní àwọn yóò tẹríba fún ìjọba àwarawa. Ọ̀pọ̀ àwọn orílẹ̀‐èdè tó yí orílẹ̀‐èdè Nàìjíríà ká ni wọ́n wà lábẹ́ ìjọba ológun lásìkò yìí bíi Mali, Burkina Faso, Niger àti Guinea. Bó tilẹ̀ jẹ́ pé orílẹ̀‐èdè Guinea ti padà sí ìjọba àwarawa lábẹ́ ìṣèjọba ààrẹ Mamadi Doumbouya tí ìlú dìbò yàn sípò. Igbákejì rẹ̀ ọ̀gágun Túndé Ìdíàgbọn sì rin ìrìn àjò lọ sí Saudi Arabia fún iṣẹ́ ẹ̀sìn kí wọ́n tó dé ni wọ́n ti gbàjọba mọ́ wọn lọ́wọ́. Ọ̀gágun Joshua Dongoyaro ló kéde ìdìtẹ̀gbàjọba náà lórí rédíò láàárọ̀ kí Babangida tó bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀. Babangida sọ pé ìjọba tó dúró tandi sójú kan ní Buhari ń ṣe ló jẹ́ káwọn gbà á mọ́ lọ́wọ́. Ó ní kò kúnjú òṣùwọ̀n. Ọdún 1990 ọjọ́ 22 oṣù kẹrin ọdún 1990 àwọn ológun tí ọ̀gágun Gideon Oka darí kojú ìjà sí bárẹ́kè ológun Dodan Barracks ní ìgbìyànjú láti gbàjọba Babangida, ṣùgbọ́n Babangida ráyè sálọ. Rògbòdìyàn náà sì parí lẹ́yìn wákàtí 10. Àwọn ọ̀gá ológun sọ pé ẹ̀yìn Babangida ni àwọn wà. Èèyàn 42 42 ni wọ́n ló jẹ̀bi ẹ̀sùn, gbogbo wọn ni wọ́n sì yìnbọn pa lóṣù keje ọdún 1990. Ọdún 1993 nígbà tí ẹnu bẹ̀rẹ̀ sí kùn Babangida jù pé kó gbé ìjọba fún alágbádá, sọ́jà yìí yẹ̀bá nípò agbára ó sì yan Ernest Shonekan bíi olórí ìjọba fìdíhẹẹ́ lọ́jọ́ 26 oṣù kẹjọ ọdún 1993, ṣùgbọ́n ìjọba Shonekan kò ju oṣù 3 lọ. Ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 1993 ni ọ̀gágun Sani Abacha lé dànù lẹ́yìn tí wọ́n fagilé ìbò June 12 tí MKO ti gbégbá òrókè. Ẹ gbọ́ kí ló ń dá ìkéde ìjọba àpapọ̀ dúró lórí ọ̀rọ̀ yíyọ orúkọ Sunday Igboho kúrò lára àwọn tí wọ́n ń wá. Ọ̀pọ̀ èèyàn ló ti ń retí pé kí ìjọba àpapọ̀ tàbí iléeṣẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò kéde ìyọkúrò orúkọ ajìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation Sunday Adéyẹmọ lẹ́yìn tóun fúnra rẹ̀ sọ pé òun ti gba òmìnira òun padà lásìkò tó ṣàbẹ̀wò sí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà ní ọjọ́ Ajé Monday ọjọ́ 26 oṣù kìíní ọdún yìí. Nígbà tó ń sọ̀rọ̀ ní ààfin Olúbàdàn, ọ̀gbẹ́ni Adéyẹmọ táwọn èèyàn mọ̀ sí Sunday Igboho fi ìdùnnú rẹ̀ hàn. Ó sì dúpẹ́ gidigidi lọ́wọ́ Ọba Ládọjà fún ipa tí orí adé náà kó láti rí i pé orúkọ rẹ̀ kúrò nínú ìwé àwọn èèyàn táwọn ẹ̀ṣọ́ elétò ààbò ń wá. Owó bàbá Adámì ṣàlàyé pé Olúbàdàn pé òun lẹ́yìn tí orí adé náà ṣàbẹ̀wò sí ààrẹ Bọ́lá Tinubu wípé kóun máa bọ̀ wálé torí òun ti yanjú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ààrẹ. Ajìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation náà sọ pé ìdí nìyí tóun fi padà sí Nàìjíríà tí òun sì ṣàbẹ̀wò sí Ọba Ládọjà láti dúpẹ́ lọ́wọ́ bàbá. Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n Ọba Francis Olúṣọlá Àlàó ti ṣàlàyé fún àwọn akọ̀ròyìn wípé lóòótọ́ ni Olúbàdàn ti bá ààrẹ Tinubu sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìgbòho lọ́sẹ̀ tó kọjá, àmọ́ kábíyèsí náà sọ pé onírúurú iléeṣẹ́ ìjọba ní láti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà. Ó ní ìyọkúrò orúkọ Sunday Igboho nínú ìwé àwọn tí ìjọba ń wá ní í ṣe pẹ̀lú ètò. Onírúurú iléeṣẹ́ ìjọba bíi àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, iléeṣẹ́ ọlọ́pàá tó fi mọ́ ọ́fíìsì olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò ni wọn yóò jọ kọ̀wé sí ara wọn lórí ọ̀rọ̀ náà. Gbogbo ètò yìí ló gbọ́dọ̀ wáyé kó tó di pé ìjọba yóò kéde irú nǹkan báyìí. Nǹkan tó jẹ́ kí Ìgbòho máa sọ̀rọ̀ báyẹn ni pé ó ti ń pòǹgbẹ láti gba òmìnira rẹ̀ padà tipẹ́. Èyí ló jẹ́ kí inú rẹ̀ dùn pé Olúbàdàn ti bá ààrẹ sọ̀rọ̀, ààrẹ sì ti gbà láti yọ orúkọ rẹ̀ nínú ìwé àwọn tí wọ́n ń wá. Olúgbọ́n ṣàlàyé pé àmọ́ ó dá òun lójú wípé kò sẹ́ni tó lè fọwọ́ síkùn òfin mú Ìgbòho mọ́ pé ìjọba ń wá lọ́wọ́ yìí. Ó ní àwọn ní láti dúró kí ìjọba ṣe gbogbo ètò tó bá yẹ láti ṣetán lórí ọ̀rọ̀ náà kí wọ́n tó kéde pé Sunday Igboho kò sí lára àwọn tí ìjọba ń wá mọ́. Èèyàn Àṣàkẹ́ ni wọ́n ti gé wọn létí lọ o. Ó nira láti bá ìjọba tó wà lóde báyìí ní Nàìjíríà sọ òtítọ́ ọ̀rọ̀. Mákindé ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ pé ó nira láti sọ òtítọ́ fún ìjọba tó wà lóde báyìí
lórílẹ̀‐èdè Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá nílùú Ìbàdàn, Mákindé sọ pé ìjọba ààrẹ Muhammadu Buhari sì létí tó fi ń gbọ́rọ̀ ju ìjọba ààrẹ Bọ́lá Tinubu tó wà lóde yìí lọ. Mákindé fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ níbi àkànṣe ètò kan èyí tí onírúurú alẹ́nulọ́rọ̀ lágbo òṣèlú tó fi mọ́ igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò wà níbi ètò náà. Gómìnà Mákindé ní ó ṣòro láti bá ìjọba tó wà lóde yìí sọ òtítọ́ ọ̀rọ̀. Ó ní lórí ọ̀rọ̀ òfin owó orí, àwọn sọ fún ìjọba pé kí ó gbé wá kí àwọn gómìnà jọ̀ọ́ wò dáadáa, àmọ́ wọn kọ etí ikún. Wọ́n ní kò sí nǹkan tó lè dá òfin owó orí tuntun náà dúró. Nǹkan àbùkù ló sì jẹ́ pé àwọn gómìnà kò mọ nǹkan kan tó wà nínú òfin owó orí tuntun tí ilé aṣòfin fòǹtẹ̀lù. Mákindé ní àwọn ò mọ nǹkan kan tí òfin owó orí ọ̀hún dá lé lórí, a ò mọ nǹkan tí ààrẹ buwọ́lù. Nínú ọ̀rọ̀ rẹ̀, gómìnà Ṣèyí Mákindé sọ pé òun ṣàfẹ́rí igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò pàápàá jùlọ lórí ìdarí rẹ̀ nípa ọrọ̀ ajé. Mákindé ní igbákejì ààrẹ tẹ́lẹ̀ ló gbà pẹ̀lú òun lórí ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti má ṣe kéde òfin kónílé-ó-gbélé lásìkò àjàkálẹ̀ àrùn COVID-19. Tí ẹ ò bá gbàgbé, Ọ̀sínbàjò ní alága àjọ NEC tó ń rí sí ọ̀rọ̀ ajé Nàìjíríà lásìkò tí àjàkálẹ̀ àrùn COVID-19 bẹ́ sílẹ̀. Gómìnà Mákindé ní kò tí ì ju oṣù méje tí òun dé ipò gómìnà lọ tí àjàkálẹ̀ àrùn COVID-19 bẹ́ sílẹ̀ ní Nàìjíríà. Àjọ NEC tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ láti ṣiṣẹ́ lórí ọrọ̀ ajé ṣe ìpàdé tó lámìlaka, èyí tí alága àjọ náà ọ̀jọ̀gbọ́n Ọ̀sínbàjò àtàwọn gómìnà míì wà níbẹ̀. Mákindé ní ibi ìpàdé ọ̀hún ní àwọn ti fẹnu kò pé káwọn gómìnà lọ kéde kónílé-ó-gbélé láwọn ìpínlẹ̀ wọn torí àjàkálẹ̀ àrùn COVID-19. Mákindé ní òun kò jẹ́ kí òfin kónílé-ó-gbélé náà wà nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà torí ìgbésẹ̀ tí òun gbé, èyí tí igbákejì ààrẹ tẹ́lẹ̀ gbà pẹ̀lú òun. Mákindé ní gẹ́gẹ́ bí ẹnìkan, òun ṣe àfẹ́rí ọ̀jọ̀gbọ́n pàápàá jùlọ pẹ̀lú ipa tí ó kó nínú ìgbìmọ̀ NEC tó ń rí sí ọrọ̀ ajé Nàìjíríà nígbà náà. Ní gbogbo ìgbà náà, ìṣèjọba Muhammadu Buhari ní etí láti gbọ́ nípasẹ̀ Ọ̀sínbàjò. Àwọn mọ́kànlá tí wọ́n jí gbé ní Kwara mórí bọ́ kúrò nígbèkùn àwọn ajínigbé, àmọ́ tí ọmọ ọdún méjì sì wà lákàtà wọn. Àwọn aráàlú Ìsàpá ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara tí àwọn ajínigbé jí gbé lọ ti gba òmìnira báyìí. Wọ́n gba òmìnira yìí lẹ́yìn tí wọ́n sá mọ́ àwọn ajínigbé tó gbé wọn lọ́wọ́. Ohun tó ṣe ní láàánú ni pé ọmọ ọdún méjì tó jẹ́ ọmọ ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé ọ̀hún kò mórí bọ́. Ní ọjọ́ 24 oṣù kọkànlá ọdún tó kọjá ní àwọn ajínigbé ya wọ ìlú náà tí wọ́n sì jí èèyàn 11 gbé sá lọ wọ inú igbó lọ. Gbogbo ìgbìyànjú àwọn ẹbí àti ìlú Ìsàpá láti dóòlà àwọn tí wọ́n jí gbé yìí sì ló já sí pàbó. Àmọ́ ní ọ̀sẹ̀ tó kọjá ní ìròyìn jáde pé orí ti kó wọn yọ lẹ́yìn tí wọ́n sá mọ́ àwọn ajínigbé náà lọ́wọ́. Àwọn akọ̀ròyìn BBC Yorùbá kàn sí olúọdẹ ìlú Ìsàpá akọni Adéyẹyè lórí aago láti ṣàlàyé bí orí ṣe kó àwọn èèyàn yìí yọ. Ó ní àwọn ajínigbé yìí pè lọ́jọ́ kan wípé aláboyún tó wà lára àwọn tí àwọn jí gbé ń ṣe àìsàn, àwọn ò sì fẹ́ kó kú sí àkàtà àwọn. Nígbà tí wọ́n dé ibẹ̀, àwọn oníṣẹ́ ibi yìí gbé aláboyún dé ibi tí yóò ti mọ̀nà padà sí ilé, ṣùgbọ́n wọ́n mú àwọn méjì tí wọ́n gbé òwò lọ mọ́lẹ̀, wọ́n sì ń béèrè ránsọ́ọ̀mù lórí àwọn èèyàn náà. Aláboyún yìí délé, inú àwọn dùn, àmọ́ ọkàn àwọn tún gbọgbẹ́ nítorí yàtọ̀ sí owó tí àwọn san, ènìyàn méjì ni wọ́n fi rọ́pò ènìyàn kan fún àwọn. Olúọdẹ náà sọ pé àlàyé tí wọ́n ṣe fún òun nígbà tí wọ́n dé ni pé àwọn ajínigbé náà lé ní 30 níye, ṣùgbọ́n èèyàn méjì péré ni wọ́n máa ń fi ṣọ́ àwọn nígbà tí àwọn yòókù bá jáde. Ó ní wọ́n ṣàlàyé fún òun pé lọ́jọ́ kan wọ́n jáde lọ bí wọ́n ṣe máa ń ṣe, wọ́n sì fi èèyàn méjì ṣọ́ àwọn. Èèyàn kan gbé ìbọn, èèyàn kan gbé àdá, ṣùgbọ́n ní àárín kan èèyàn tó gbé ìbọn ṣeré lọ, ó wá kù aládàá nìkan. Gbogbo àwọn ọkùnrin ni wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dè lẹ́sẹ̀, ṣùgbọ́n wọn ò so àwọn obìnrin rárá. Tóun ti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lẹ́sẹ̀, àwọn ọkùnrin tiraka, wọ́n gídì aládàá yìí látẹ̀yìn. Bí wọ́n ṣe mú ni àwọn obìnrin bẹ́ sínú igbó,
wọ́n sì ń sá lọ lọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe gbìmọ̀ rẹ̀. Wọ́n fi ipá yọ kọ́kọ́rọ́ lápò rẹ̀ láti tú ìdè ẹsẹ̀ wọn, ṣùgbọ́n ó fi àdá ọwọ́ rẹ̀ sá ìkan lórí bí wọ́n ṣe ń ṣe èyí, ṣùgbọ́n wọn ò dúró, gbogbo wọn sá mọ́ lọ́wọ́ àyàfi arábìnrin kan tí ọmọ ọdún méjì ọwọ́ rẹ̀ ò jẹ́ kó ráyè sáré dáadáa. Ó rí obìnrin yìí mú padà sí ibùba wọn, àmọ́ obìnrin yìí padà ráyè sá mọ́ lọ́wọ́, ṣùgbọ́n kò gbé ọmọ ọdún méjì rẹ̀ dání lọ́tẹ̀ yìí. Olúọdẹ náà sọ pé inú àwọn dùn gan ni nítorí pé gbogbo wọn ni wọ́n ti darapọ̀ mọ́ ẹbí wọn ní ilé. Ó ní ẹni tí ó dé gbẹ̀yìn ní ìyá Bẹ́skẹ́ tó dé ní ọjọ́ mélòó kan sẹ́yìn, ọjọ́ 24 oṣù yìí. Ó ní ọmọ ọdún méjì nìkan ló kù lákàtà àwọn ajínigbé báyìí. Ayédèrú ni káàdì ọmọ ẹgbẹ́ tó ní àwòrán adarí agbébọn Bello Turji o. Ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Zamfara ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Ẹgbẹ́ olóṣùṣù ọwọ̀ APC ẹ̀ka ti ìpínlẹ̀ Zamfara ti sọ wípé òun ti ṣàwárí ayédèrú káàdì ọmọ ẹgbẹ́ tó jẹ́ ti adarí agbébọn Bello Turji tó ti gba ìgboro kan. Ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ìdá wàhálà sílẹ̀ lójúnà láti ba orúkọ ẹgbẹ́ jẹ́. Agbẹnusọ ẹgbẹ́ náà ní Zamfara Yusuf Idris ti sọ di mímọ̀ lọ́jọ́ Ajé Monday nínú àtẹ̀jáde kan tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn. Idris sọ wípé ẹgbẹ́ náà ṣalábàápàdé ayédèrú káàdì ọmọ ẹgbẹ́ tó ní orúkọ àti àwòrán ògbóǹtarìgì olórí agbébọn tó sì ṣàfihàn rẹ̀ bí ẹni pé ó jẹ́ ọmọ ẹgbẹ́ náà ní tòótọ́. Ó ní ìgbésẹ̀ náà ló jẹ́ gbígbé nípasẹ̀ àwọn oníwàhálà ẹ̀dá kan tí inú wọn ò dùn sí ìlọsíwájú, àṣeyọrí àti ìdarí nípa bí ètò ìforúkọsílẹ̀ ọmọ ẹgbẹ́ lórí ìtàkùn ayélujára tó ń lọ lọ́wọ́ nípínlẹ̀ náà. Idris sọ wípé kódà fún èèyàn lásán, èèyàn ó tètè mọ̀ pé ayédèrú ní káàdì náà, tó fi mọ́ déètì ọjọ́ 26 tó hàn jù tó túmọ̀ sí ọjọ́ 26 oṣù kìíní. Bákan náà, àwòrán ògbóǹtarìgì ọ̀daràn náà tó jẹ́ lílò lórí káàdì náà ló jẹ́ ti àwòrán tí ọ̀pọ̀ àwọn àjọ elétò ààbò àti ọmọ Nàìjíríà lápapọ̀ dámọ̀. Ó fi kún pé kò sẹ́ni tó lè forúkọsílẹ̀ láìsí nọ́mbà ìdánimọ̀ ìjẹ́ ọmọ Nàìjíríà, ìyẹn National Identification Number NIN, èyí tí Bello Turji kò ní. Èyí tó tún tẹ̀síwájú nípa títú àṣírí àìlóye àwọn oníwàhálà ẹ̀dá tó sì mú ìgbìyànjú wọn láti ba orúkọ ẹgbẹ́ jẹ́ já sófo nítorí pé àwọn ètò ẹgbẹ́ òṣèlú APC kò ní àbùkù rárá. Àwọn aláyédèrú náà ti gbàgbé pé ṣáájú kí ẹnikẹ́ni tó lè forúkọsílẹ̀ nípa àjọ ilé wa National Identity Management Commission, oníkálukú gbọ́dọ̀ ti parí fọ́ọ̀mù tó kún fún àwọn ẹ̀kúnrẹ́rẹ́ nípa onítọ̀hún ṣáájú kí wọ́n tó tẹ̀ka. Ó béèrè, ó ní báwo ni àjọ NIMC yóò ṣe fààyè gba ẹnìkan tó wọ aṣọ ológun tó tún gbé ìbọn dání séjìká láti tẹ̀ka. Ó ní ìgbésẹ̀ bẹ́ẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wù kó mọ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, ìwádìí àkọ́kọ́ fi hàn pé Babangida Aliyu Sankafi Waziri, alábàáṣiṣẹ́pọ̀ Sani Abdullahi Sankafi, ẹni tí wọ́n dá dúró láìpẹ́ láti má ṣe kópa nínú ètò ìforúkọsílẹ̀ orí ìtàkùn ayélujára tó ń lọ lọ́wọ́ látàrí ìwà mọ̀gòmọ́gò gbájúẹ̀ ìlú jìbìtì oríṣiríṣi. Ó fi kún pé ẹni náà lọ́wọ́ nínú ayédèrú náà torí pé orí ayélujára mọ̀mímọ́ Facebook rẹ̀ ni wọ́n ti kọ́kọ́ rí ayédèrú káàdì ọmọ ẹgbẹ́ náà. Paríparí rẹ̀ ni pé ikọ̀ adarí fún ìforúkọsílẹ̀ orí ìtàkùn ayélujára ní Zamfara tó jẹ́ ẹ̀ka ìpínlẹ̀ ẹgbẹ́ náà ti ní àwọn kò mọ̀ nǹkan kan nípa káàdì ìdánimọ̀ ọmọ ẹgbẹ́ tó ní nọ́mbà ìforúkọsílẹ̀ ID APC 261113001102. Idris ṣàlàyé pé káàdì ọmọ ẹgbẹ́ ìpínlẹ̀ Zamfara bẹ̀rẹ̀ pẹ̀lú kóòdì 36 mẹ́rìndínlógójì kì í ṣe mẹ́rìndínlọ́gbọ̀n 26. Ó ní èyí ṣàfihàn àìlóye àwọn oníṣẹ́ burúkú náà. Nítorí náà, ó rọ àwọn aráàlú rere láti má ṣe fiyèsí ayédèrú káàdì ọmọ ẹgbẹ́ náà. Ó ní wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún tó àjọ elétò ààbò létí. Ó sọ wípé àwọn ní ìgbẹ́kẹ̀lé pé àwọn aṣeláàbí náà máa jẹ́ fífìgbóró òfin gbé, wọn yóò sì fojú winá kùlùbùsù ata òfin. Ó dójú ẹ̀ báyìí o. Àwọn agbébọn béèrè fún 250 million naira àti ọ̀kadà alùpùpù 20 gẹ́gẹ́ bí owó àti nǹkan ìtanràn fún ìtúsílẹ̀ àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé ní Kaduna. Lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọlọ́pọ̀ èèyàn wáyé, olórí abúlé Kùmẹ̀wálí
Isaku Danazumi ti jẹ́ kó di mímọ̀ pé àwọn agbébọn tó jí àwọn olùjọ́sìn mẹ́tàdínlọ́gọ́sàn-án 177 gbé sá lọ níjọba ìbílẹ̀ Kajuru nípínlẹ̀ Kaduna ti ń béèrè fún òjìlénígba-lé-mẹ́wàá mílíọ̀nù náírà 250 mílíọ̀nù náírà àti àwọn ọ̀kadà alùpùpù 20 níye gẹ́gẹ́ bí owó ìtanràn fún ìtúsílẹ̀ wọn. Ẹni tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí fóònù ìbánisọ̀rọ̀ lálẹ́ ọjọ́ Ajé Monday, Danasumi sọ wípé ìbéèrè fún owó ìtanràn náà ló wáyé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 17 oṣù kìíní ọdún 2026 lásìkò ìsìn nínú ilé ìjọsìn nílùú náà. Ó sọ wípé ṣọ́ọ̀ṣì mẹ́ta, Kérúbù àti Séráfù kìíní àti ìkejì àti ìjọ Evangelical Church Winning Hall ECWA ló ṣe bẹ́ẹ̀ farakásá ìkọlù ọ̀hún. Gẹ́gẹ́ bí adarí ìlú náà ṣe wí, àwọn agbébọn ọ̀hún ló ṣáájú fẹ̀sùn jíjí ọ̀kadà 17 kan ìlú Kùmẹ̀wálí tí wọ́n láwọn sọnù lásìkò iṣẹ́ ìréde ikọ̀ ológun níjọba ìbílẹ̀ Kajuru. Danazumi sọ wípé àwọn agbébọn pè tí wọ́n sì ní ìlú Kùmẹ̀wálí gbọ́dọ̀ san 250 mílíọ̀nù náírà òjìlénígba-lé-mẹ́wàá mílíọ̀nù náírà àti ọ̀kadà alùpùpù 20 níye ṣáájú kí àwọn tó tú àwọn olùjọ́sìn tó wà nígbèkùn àwọn sílẹ̀. Ó fi kún pé àwọn aṣèkọlù náà tún fẹ̀sùn kan àwọn aráàlú náà nípa yíyọ àwọn ẹ̀yà ara ọ̀kadà alùpùpù yòókù. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ó lé ní 100 àwọn olùjọ́sìn tó tún wà láhàámọ́ lẹ́yìn ọjọ́ 9 tí wọ́n ti jí wọn gbé, èyí tó pè fún ìkọminú àti ìkégbàjarè síta láàrin àwọn olùgbé ìlú àti àwọn aládarí ẹ̀sìn lágbègbè náà. Bó tilẹ̀ jẹ́ pé àwọn àjọ elétò ààbò àti àwọn òṣìṣẹ́ ìjọba ti mú dá àwọn aráàlú lójú pé ìgbésẹ̀ ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti rí dájú pé àwọn olùfarakásá náà rí ìtúsílẹ̀ òmìnira gbà láì farapa, tí wọn kò sì kéde ìlàlúyọ kankan títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Ẹ̀ṣọ́ aláàbò kan, ẹni tó ní kán forúkọ bò wọ́n láṣìírí, sọ wípé agbègbè ibi tí àwọn olùfarakásá náà wà ti jẹ́ dídámọ̀, ṣùgbọ́n àwọn agbébọn náà ń lo àwọn gẹ́gẹ́ bí ààbò láti dènà ìkọlù àfòdàgboru ojú òfurufú sí ibùba wọn. Ó sọ wípé ikọ̀ aláàbò àtàwọn àjọ elétò ààbò gbogbo ń ṣiṣẹ́ takuntakun láti rí dájú pé àwọn olùfarakásá náà rí ìtúsílẹ̀ òmìnira gbà kúrò nígbèkùn àwọn ajínigbé àgbébọn náà láyọ̀ àti àlàáfíà. Wàyí o, gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ló ṣe bẹ́ẹ̀ já sí pàbó. Wọ́n tún sọsẹ́ láabi wọn o. Àwọn agbésùnmọ̀mí ṣèkọlù nílùú Zamfara láago 12 òru jí èèyàn 26 gbé sá lọ. Ìjọba ìpínlẹ̀ Zamfara ti fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti jí èèyàn 26 gbé lọ ní ìjọba ìbílẹ̀ Talata Mafara nípínlẹ̀ náà. Talata Mafara yìí jẹ́ ọ̀kan lára àwọn ìjọba ìbílẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti máa ń wáyé lemọ́lemọ́ láti ọdún 2021. Ìjọba ìbílẹ̀ yìí kan náà ni àwọn agbésùnmọ̀mí ti jí akẹ́kọ̀ọ́ 300 gbé lọ nílé ẹ̀kọ́ Jangebe Girls School. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, alága ìjọba ìbílẹ̀ Talata Mafara Yahaya Yari Abubakar sọ pé ìkọlù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló wáyé lópin ọ̀sẹ̀. Abubakar sọ pé abúlé kan tí wọ́n ń pè ní Matuna ni wọ́n kọ́kọ́ kọlù tí wọ́n sì jí èèyàn 3 lọ kí wọ́n tó tún padà wá. Ó ní wọ́n jí èèyàn 23 gbé lọ, wọ́n tún yìnbọn lu ẹnìkan lọ́wọ́ àti lẹ́sẹ̀. Olùfarakásá náà ti jẹ́ gbígbé lọ sílé ìwòsàn ní Jangebe níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, nǹkan bí aago 2 lóru làwọn agbésùnmọ̀mí náà ya bo agbègbè ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn fún odidi wákàtí 2 gbáko. Abubakar ṣàlàyé pé ọ̀kadà alùpùpù làwọn agbébọn náà gbé wá fún ìkọlù ọ̀hún pẹ̀lú onírúurú ìjà olóró lọ́wọ́ wọn. Ó ní àárín àdúgbò ni wọ́n gbé ìbọn ọ̀hún sí lórí irin onígun 3 kan tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìn láti tú àwọn èèyàn ká. Gẹ́gẹ́ bó ṣe wí, bí wọ́n ṣe ń fi ẹsẹ̀ lé àwọn èèyàn kan làwọn míì nínú wọn ń fi alùpùpù lé àwọn èèyàn míì. Ẹnu lọ́ọ́lọ́ yìí ni àwọn agbébọn túbọ̀ jáwé sóbì ìkọlù wọn ní Nàìjíríà tí wọ́n sì ń jí àwọn èèyàn gbé láti gba owó ìtúsílẹ̀. Lọ́sẹ̀ tó kọjá, wọ́n kọlù Kajuru nípínlẹ̀ Kaduna níbi tí wọ́n ti jí olùjọ́sìn 170 gbé lọ nínú ṣọ́ọ̀ṣì, bó tilẹ̀ jẹ́ pé àwọn kan nínú wọn mórí bọ́, nǹkan bíi 130 nínú wọn ló sì wà láhàámọ́ àwọn ajínigbé báyìí.